Èkó lèmi púpọ̀ àgùdà ni mo ti wá tá máa ń pè ní Brazilian quarter lẹ́kọ̀ọ́ ti wá yìí. Mùsùlùmí ni ìran bàbá tèmi. Lọ sí iléèwé Holy Trinity lébùtèrè. Gbogbo ilé ayé tèmi ṣá nínú Nàìjíríà yìí ni o. Púpọ̀ nínú Nàìjíríà yìí ilẹ̀ Yorùbá yìí ni. Nítorí mo lọ sí University of Lagos ní Èkó ń bí, Federal School of Science Èkó ń bí gbogbo. Ṣé lọ dìbò nígbà tí àwọn bàbá wa Alhaji Daudu nínú Afẹ́nifẹ́re nígbà AD mo wọlé gẹ́gẹ́ bí ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ní Àbújá. Èmi ní òwò mi tí mò ń ṣe. Èmi ò kì í ṣe iṣẹ́ òṣèlú ò ju 10% lọ nínú ilé ayé mi. 90% yòókù. Ìnira níbi iṣẹ́ jókòó tí mo bá yín sọ̀rọ̀ yìí. Mo fẹ́ supervise iṣẹ́. Má bá ìnira níbi iṣẹ́ jókòó tí mo àwọn tíṣẹ́ tí láti supervise wọ́n ti wà ń bẹ̀. Èmi ni mo ní Canadian International School. À ń sọ di ọ̀tun tó jẹ́ pé a fẹ́ fi ọwọ́ sọ̀yà pé kò sí ní gbogbo Áfíríkà yìí títí dé Europe tí ó di ìdàtò iṣẹ́ tó wà lọ́wọ́ wa báyìí standard bank base. Bí ẹ pé tẹ bá wọ yàrá àkàwé wọn bí ẹ tó wà ní ààfin ọba ni. Ó ní nǹkan tí yẹn kọ́ wa nínú psychology. Masters mẹ́ta lèmi ní gbogbo ẹ̀ mo dẹ̀ apply ẹ̀ ṣiṣẹ́. So mo ní farm lẹ́kọ̀ọ́ bí náà ni. Ìyá bàbá mi Ẹ̀pẹ́ náà ti wá. A ní ilẹ̀ rẹpẹtẹ níbẹ̀ jù lẹ́kì mo tó fi ń ṣe oko ńbẹ̀. Maritime industry ni mo tó specialize. Èmi ni mo ní Dock Management Nigeria Limited tó ń ṣe stevedoring fún Nigerian Port Authority. Ká gba èèyàn síṣẹ́ òun ni ènìyàn láàyò. Ká create job kí ìyà má jẹ ọmọ Nàìjíríà òun ni ètò tí ènìyàn láàyò. Torí ìdí èyí ìwọ̀n ni ọ̀rọ̀ olóṣèlú lọ́rọ̀ tèmi kò ní èmi lára láti sòótọ́ fún anybody. Ẹ̀jẹ̀ pé kó wá fún mi lówó ìrètí ẹ̀. Ẹ ṣe rí mi ìgbà contract ìjọba rí láyé mi nínú local government ni o state ni o àbí federal ní ìgbà rí ẹ̀kọ́ lẹ̀ pẹ̀lú obìnrin rẹ̀. Ìgbà wọn gbà rí débi tí ọmọ ní wọn ń pín owó ìjọba ó ń kàn. Àwa ń fi owó tiwa ṣe àwọn mẹ̀kúnnù láàánú. Àwa ń gbìyànjú láti máa ṣòwò ká máa jèrè ká máa fi ṣe oore tí Ọlọ́run fún wa ṣe. Nítorí nǹkan tí Islam tó kọ́ wa nǹkan tí bàbá tèmi tó kọ́ wa ni. Ó dà bàbá. Gbogbo àwọn àlàyé tẹ̀ ṣe yìí. A rí pé ẹni tí ọwọ́ ẹ̀ tó gbogbo rẹ̀ ni. Àsìkò lẹ́wọ́ ń lé fún òṣèlú. Ó ní mo ti sọ fún yín yẹn. Ẹ bá mú ìwọ̀nba àsìkò tàbí ṣe iṣẹ́ ẹ bá là á lọ́nà mẹ́wàá òṣèlú ò ní ju ẹyọkan lọ́nà ẹ̀. Ìwọ̀nba àsìkò tí ní kó ṣe. Bàbá ẹ̀yin àgbà náà lè máa ní kò sí bá a ṣe fẹ́ orí ajá láà ní orí ìkòkò tá a fi sí. Ìmọ̀ tá a mọ̀ yín jù nídìí òṣèlú láti mọ̀. So kò sí bá a ṣe fẹ́ ṣe láà ní sọ̀rọ̀ òṣèlú náà. Mo dúpẹ́ dá yín padà sórí ìlà olóṣèlú yìí. Láìpẹ́ yìí ni alága ẹgbẹ́ òṣèlú. Iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín o.
iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín o. Lórí ẹ bá jókòó ti àwọn olóṣèlú nìkan, ẹ wọ inú àwọn ilé ẹ̀kọ́ gíga wa yunifásitì bí wọ́n ṣe ń kọ́ àwọn ọmọ ní èdè Yorùbá. Ẹ tójú bọ̀ kó má sọ Yorùbá di àpàlàmọ́ lọ́wọ́. Ọmọ tó lóun lọ sí yunifásitì tó kàwé tó lóun yanrantí nínú èdè Yorùbá kò lè fàmì sórí tó burú jáì, kò lè fi àmì sí àwọn ọ̀rọ̀. Nítorí ìdí èyí ó kọ nǹkan sílẹ̀, ó ń fi h sí s láti kọ fọ́lọ́run ṣọ̀tì ẹ̀. Gbogbo kíní wọ̀nyí ẹ tójú bọlé o, ẹ tójú bọlé ìwé, ẹ má tójú bọnú ilé nìkan, ẹ tójú bọlé ìwé kí wọ́n má sọ àṣà yìí di fáàmù ọkùnrin lọ́wọ́. Ó di dandan bí mi ṣe ń rí, jẹ́ kí a múra nípa onímọ̀ràn pé ẹ̀ láti dé. Nítorí ọ̀rọ̀ olóṣèlú láti bá nation ẹ ṣe sà. ẹ ṣeun. Ẹ rí gbogbo ohun tá a bá ń ṣe ẹjẹ́ a máa fi làákàyè ṣe. A kó ọ̀gọ̀ọ̀rọ̀ àlùmọ́nì ìlú, àwọn kan kó dání, wọ́n kó gbogbo nǹkan ogun, wọ́n kó sábẹ́, àwa pariwo Yorùbá nation. Kì í ṣe pé Yorùbá nation ló dá, kì í ṣe pé àfaramọ́, ṣùgbọ́n ẹ jẹ́ ká fi làákàyè ṣe é. Ẹ tí mọ̀ bí tá à ń lọ ní ìta bẹ̀rẹ̀, ẹ tí mọ̀ bí tá à ń lọ, ẹ jẹ́ ká fi làákàyè ṣe é. Ariwo yìí ń gbé ìjẹ́ kéèyàn débi kọ̀ọ̀kan, ariwo kọ́ ló máa gbé yín dé Yorùbá nation. Agitation ló lè gbé yín débi kí á kọ̀ jẹ́ kẹ́ pàdánù ẹ̀. Ọpọlọ ló máa gbé yín dé Yorùbá nation, kì í ṣariwo. Tó bá lóògùn kò jẹ́ ká fi wòrán di ara wa náà. Ariwo kọ́ ló máa gbé yín débẹ̀. Torí ìdí èyí, ẹ̀sìn ni ariwo, ẹ̀sìn ni agbájá. Ẹ jẹ́ kí ó máa lọ létò. Mo sọ fún yín pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ o, ẹ má ṣì mí gbọ́ o. ẹ ṣe sà. Ààrẹ wa tuntun tí a ṣẹ̀ṣẹ̀ fi ìbò gbé wọlé, a rí pé àwọn kan tó ń takò wọ́n tẹ́lẹ̀ bíi olóyè Ayọ̀délé Fáyọ̀ṣe àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n ti fẹ́ máa fi ọgbọ́n tún máa fẹ́ fi fa ojú wọn mọ́ra. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gbogbo alápapọ̀ kẹ̀dẹ̀rẹ́ la jẹ́ ọmọ Yorùbá. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá lápapọ̀ sà, ǹjẹ́ ní ìmọ̀ràn tẹ́ fẹ́ gba ààrẹ wa tuntun lórí ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá tó ti dìtẹ̀ wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n torí wọ́n ti wá wọlé wọ́n wá fẹ́ fa ojú wọn mọ́ra, ǹjẹ́ ní nǹkan tẹ́ fẹ́ sọ sáàrin yẹn sà? Ṣé wọn kì í ṣọmọ Yorùbá ni? Àwọn tẹ́ ẹ̀ ń sọ yìí, ṣé wọn kì í ṣọmọ Yorùbá ni? Tẹ́ bá rí èèyàn tó ń ṣe dáadáa tó wá láti inú ilé yín, etí ò bá súnmọ́ kó dúró tì í, kó máa jìyà ẹ̀ lọ́la ni. Ẹni tó bá ti gbọ́ bó ṣe sọ wípé wọ́n ń ṣe bí ọgbọ́n ó ti ṣó yìí pé inú yóò dùn sí bọ́n ṣe ń ṣe, bọ́n ṣe ń súnmọ́. Gbogbo yín pátálẹ̀ láti súnmọ́. Ó ní mo ti sọ fẹ́yìn ìwé ìròyìn, ẹ̀yin journalist, pé ẹ má yẹ kéèyàn kan wá kó ba iṣẹ́ yẹn jẹ́ nítorí nǹkan tèmi ń rí ó ju nǹkan tẹ̀yìn mọ́ lọ. Ẹ ṣe sà, nípa olóyè Sunday Ìgbòho gẹ́gẹ́